ó làbọ̀ dúẹ̀ kó olóyún kó má fi bímọ kò yé kó pa sórí bàdàbà dúẹ̀ pa ni èmi kẹ̀dẹ̀rẹ̀ mò ń dóyàtì gbogbo ìgbà gbẹ ọkọ mi ẹ fẹ́ pa mí ni ẹ̀dẹ̀ ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni kíǹkì ẹ̀dẹ̀ wa ń kàn mí báyìí ilé tẹ̀ ń kàn mí báyìí ṣé ìrọ̀ mo kàn ẹ́ tẹ́lẹ̀ mo kàn ní kí n kọ ṣéǹjì style pé kíní ni gbogbo ìgbà mo ń ṣéǹjì style gbogbo ìgbà mo ń jókòó dá mi olórí burúkú ó kẹrù ó kó jẹnẹrétọ̀ ìwọ aláṣọ mẹ́ta ìwọ ọkùnrin dá mi kí ló kó wá ó kó fáànù ìyẹn fáànù mẹ́ta ẹ gbà mí ẹ̀yin bá ń sìn mí olórí burúkú lọmọ yẹn débi pé gbogbo dẹ́ẹ̀kì gbogbo nǹkan ó tún wá wọnú yàrá gbogbo àwọn sẹ́mi oríṣiríṣi ló kó ó lè ní ó lè ó ní nǹkan tó wúlò fóun lòun kó olórí burúkú ó rí pé gbogbo bó ṣe tún kó nǹkan tó ìkan òtún tọ́nú lé yẹn ó lè kọ́ látàn bíbí ire kò ṣeé fowó ra wúrà àti fàdákà. ẹ̀yin bá sì bí bó ṣe ṣe polygamy ìyẹn kùrìdámì bó ṣe ṣe polygamy lọ́dọ̀ ọba ìyẹn Aláàfin Ọ̀yọ́ débi pé ilé yẹn dùn ní ìgbà tó kó bẹ́ẹ̀ lóríṣiríṣi ṣẹlẹ̀ tó wọ bẹ́ẹ̀ olórí burúkú ó wọ bẹ́ẹ̀ ní ìwéré ṣẹlẹ̀ ìwọ tẹ́gbọ̀n gba ọgbà ẹ̀fọ́ ẹ̀díẹ̀ lọ lọ́wọ́ ó ní kọ́ máa lọ lù wọ́n ni báńsà ni boyfriend díẹ̀ padà dọ̀bálẹ̀ fún ọba lèmi ọ̀gbẹ́ni ìyá wèrè dání ó sáwọ́ Lẹ́kì ó máa wá dógó Lẹ́kì gbogbo àwọn olówó Lẹ́kì lọ́dọ̀ screenshot gbogbo ẹ̀ wá lọ́wọ́ mi mo jọ gbogbo ẹ̀ òun ẹ̀yìn ìyẹn kùrìdámì tó bá jẹ́ kó ṣe ó hùwà gidi lọ́dọ̀ ọba Aláàfin Ọ̀yọ́ ó yẹ kó máa gba pension ó yẹ kó máa gba salary ọmọ yẹn èmi ni mo bá bọ́ ọmọ yẹn èmi ni mo bá sanwó school best school number 1 school nínú àdúgbò lọmọ yẹn ń lọ ẹgbẹ́ ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ kò lè dá tọ́mọ yẹn o mo gbé yín débẹ̀ ni o ẹgbẹ́ ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ tó rọ́mọ ọba ni kò lè dá tọ́ ọba dẹ̀ bá lórí ohun gbogbo bó dẹ̀ tọ́ náà ọba ló lọ́mọ bọ́mọ bá dàgbà ọmọ padà sí pálásì ọlá ọba ni mo fi tọ́jú ọmọ ọlọ́run ọba tìwọ jẹ́ olórí burúkú òòrùn ọmọ bí òṣì ló ń ṣe ó sáàdì òbò fáwọn èèyàn lọ́rùn lẹ́yìn ó ṣorí burúkú. ẹ̀yin bá ń sìn mí kùrìdámì ló kó lóṣó wọ pálásì ìyẹn lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ìyẹn lé ọba kọ́lọ́ ń fẹ́ òun kẹ́ ọ kùrìdámì ló kó lóṣó wọ pálásì ó ní wọn gbọ́dọ̀ fẹ́ ẹlòmíì mọ́ òun mọ́ ó wá ń fi àwọn gẹ́ẹ̀sì yẹn ṣe polygamy ó wá fi wọnú àwọn ìyálé ẹ̀ ó fi wọnú àwọn ìyálé ẹ̀ débi pé mo wá bá a fà ó ní bàtà àwọn ìyálé òun máa lọ ń dókó gbòòrò wípé ìkan tó fi ṣẹ̀ṣẹ̀ ìdálẹ̀ ẹbẹ̀ nìyẹn pé bàbá ti dàgbà ṣẹ́gbẹ́ bọ̀ ó ní bàbá ló lọ mọ owó òun o ìlà èmi ni mò ń rán mọ́ skul ni mò ń ṣe gbogbo ẹ̀ ó fẹ́ palẹ̀ mi jẹ́ fẹ́ bọ̀nà mi jẹ́ gbogbo àwọn girlfriend ló ti lé dànù ó lé ìyàwó dànù ọlọ́lọ́ ní kí àwọn ìyàwó mi má lọ ó ṣe polygamy olórí burúkú olóbùsán àwọn òbí ẹ wọn máa ké fún ẹ báyìí ni because they are not proud of you ó ṣẹ̀sín lọ́dọ̀ ọba àkọ́kọ́ ojú àṣẹ̀sí lọ́dọ̀ ọba yìí ẹ wo ó fẹ́ báyé mi jẹ́ díẹ̀ lókù olórí burúkú ó ní mi ò tọ́jú òun 2 years mo fi gbé sílé mo ṣe ṣọ́ọ̀bù mo ṣe lé mo ṣe gbogbo ẹ̀ oúnjẹ wọn mo bá tọ́mọ méjì ṣẹ́gbẹ́ ó tún gbọmọ ọ̀dọ̀ méjì mo bá tọ́mọ tó bí fọ́ba mo tún bá tọ́mọ bọ̀dẹ́ ó tún gbọmọ ọ̀dọ̀ méjì ìyẹn kùrìdámì ó jẹ ó mu olórí burúkú kọ̀rọ̀ ọmọ bí ahọ́ keegun egun eléegun ààrẹ jajẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ mọ́yọ̀ bá tì mí lọ ó ṣe ó wá ń sọ ẹgbẹ́ kínní mo dúpẹ́ o tí mo tọ́jú ilé tí mi gbàgbé lé orí ẹ burú ilé tó fẹ́ bàjẹ́ tó lè dúró ọlọ́ba tiẹ̀ jẹ́ gbogbo jẹnẹrétọ̀ tó kó lọ o kó tv o kẹ́rù mi o kó gbogbo ẹ̀ ẹrú ni ẹ. ẹ̀yin fáǹsì mi òun ló tanná wọ́rọ̀ òun dẹ̀ máa gbọ́rọ̀ this girl kùrìdámì ìgbà tí mo sáàsì fóònù ẹ̀ mo bá àwọn all this kind of different kind of story bẹ́ẹ̀
ìgbà tí ó wọ pálásì Aláàfin Ọ̀yọ́ bouncer ni boyfriend yẹ ìyẹn lọ bounce ọba ní ìgbà tó débẹ̀ ló ṣe kùrùkẹ́ ló wọnú àwọn èèyàn ọba ló gba nọ́mbà ló di pé ó di girlfriend ọba boyfriend di Queen Dami ìyẹn bouncer ó máa wọ́n ń dọ̀bálẹ̀ fún Queen Dami later ṣé ń gbọ́ gbogbo àwọn boyfriend yẹ tó bàjá ní school tó ti fún ní shop grade fast ẹ̀fẹ́ ọlọ́mọ gbé ó máa ń fi ọlọ́pàá gbé wọn gbogbo àwọn bodyguard ọba ló máa ń fọ́n fi lù hàn ìgbà tó wọlé ọba jẹ mari ọba tún fẹ́fẹ́ lòmíì lé lónírọ́ ó máa lọ ń dókó lẹ́kọ̀ọ́ òun ní kọ́kọ́ àtàwọn olórí ẹ̀ àwọn olórí tó kù ó náwọn olórí àgbà náà máa ń ṣe torí mo bá fà á pé kí ló dé ó ní bàbá ò lè ṣe làwọn olórí àgbà náà ṣe máa lọ ń ṣe é ta ó ní gbogbo àwọn bodyguard kan ló ń dóhùn gba àwọn ìyàwó ṣẹ́gbọ́n ó ní pàwọn lọ sẹ́wọ́n làwọn olórin torí ọba bá ti invite wọ́n máa wá ń jó wọ́n máa jó wọn tọ́ba lé dùn wọn lé wọ́n dún wọn lọ dún wọn lẹ́kọ̀ọ́ láti Ọ̀yọ́ wọ́n máa lọ ń dókó lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé mo kì í parọ́ ògùntàbẹ̀jẹ̀ ni mí mo mọ̀ kọ́ tí mo sọ Ifá Olúmọ̀pẹ̀ mo bá fà á mo ní ó bá yẹn jẹ́ ẹ bọ̀rù jẹ́ bọ́lọ́hún ṣe fún Aláàfin ní long life tó ẹ̀yin lẹ ṣọ́ọ̀tì ẹ̀ ni mo ní má wọ̀rí mo máa jẹ́ kó mọ̀ wípé nǹkan tó ṣe lọ́dọ̀ ọba ọjọ́ sí ò lè ṣe lọ́dọ̀ ọba bí ọmọ ìṣọ́ọ̀ṣì dànù ọba lè dànù. ẹ̀yin fáǹsì mi dín sọ́ọ̀rì wá àdè tán ó sì wá ó sì ń lọ ní gbogbo táàmù yẹn ó lóun lóyún mo ní kó lọ yọ dànù tó yà wèrè ta ló lóyún fún gbogbo àwọn olówó ayé gbogbo àwọn alágbára ayé tó wà lórí DM èyí ẹ ṣiṣẹ́ àti last week gbogbo last month náà ó máa delete gbogbo wọn kó tó wá bá mi rìn ló lọ ló bọ̀ ó padà bọ̀ létà á padà tún mìtì létà ló ní èmi jẹ́ kóhùn ṣẹ́yún o igbó yá mo ní sọ lè serious ó ní please take me serious dàmí mọ́yàwó tán mo mọ̀ gbọ́ba ní ẹ ọba tún jọba lọ ọba nǹkan tí mo rí lára ẹ ó jọba àtijọ́ lọ ọba ìní nìwọ ọba ògo nìwọ dàmí tán mọ́yàwó mo ní ó yá má fọ́ mo ní kọ́ lọ gbalé fún ẹ̀yin stúdíò ló gbé apákẹ́jì ẹ̀ síbẹ̀ wípé kó o máa yọ wá ló ń lọ ló ń bọ̀ ẹ̀yin bá sì mí ó bá mi jẹ́ àwọn gẹ́ọ̀sì mẹ́wàá ló lé lọ ń bá ipò dé tó bá gọ̀ ní wọ́n pé wọ́n ṣe sí ọ̀gá wọn jù báyìí ó lé wọn dànù ní gbogbo àwọn 10 girls ló lé dànù bá àwọn stáàfù ìyẹn ọ̀tọ̀ ó lọ mígùn pẹ̀lú àwọn ìyàwó mi ó gba nọ́mbà gbogbo àwọn ìyàwó mi ó ṣe mọ̀ mi mọ̀ ẹ́ pẹ̀lú àwọn ìyàwó mi ìyẹn Queen Dami mi ìdẹ̀ tí ì fi mi ò tí ì mú délé o ìgbà tí mo wá padà gbalé fún ó ń lọ lé àwọn Àṣàbí tẹ́ǹgbọ́n ó ń lọ dídá tí ó lọ lé Àṣàbí lẹ́ẹ̀mẹ́ta ìyẹn Àṣàbí sípù ìyẹn ò kámẹ́rà ẹ o níjọ́ tí Àṣàbí sípù lọ lé ẹ̀ ó kámẹ́rà Àṣàbí sípù ó sẹ́ǹdì ẹ̀ fún mi ó ní má fọ̀ àwọn ìyàwó ẹ ti ń wálé mi so àtijọ́ wà ní má fọ̀ ìwọ ló bẹ̀rù àwọn ìyàwó ẹ ó lọ bà mí jẹ́ thank God pé mi lùsì bẹ́ẹ̀jì tí màá ti lùsì bẹ́ẹ̀jì ọlọ́run bá ti ń jẹ́ lórí burúkú ni àníṣe ó bá mi jẹ́ fún bẹ́ẹ̀jì ètì mi ọlọ́run ló ní kí bẹ́ẹ̀jì lọ́ọ̀fù mi padà bí mo ṣe ń wọlé Queen Dami mo máa sọ fún ẹ̀yin bọ́ọ̀sì mi I search Queen Dami phone ṣé mo yẹ àwọn èèyàn tí mo bá bẹ̀ àwọn olórin fújì tó ń jó àwọn alágbára Èkó tó ń jó ó ń wá mo bẹ̀rẹ̀ pé wáì tó fi ṣerú eléyìí tí mo bá lórí fóònù ẹ̀ àwọn àṣírí mi ò fẹ́ dárúkọ ni o kí Nàìjíríà má bàjẹ́ kílẹ̀ Yorùbá má bàjẹ́ ó wá lóhùn lóyún fún mi mo ní ìwọ lóyún dá padà ìwọ Queen Dami báwo lè máa lóyún fún mi fóònù ẹ kí n sáàsì ẹ kí n mọ ọkùnrin tó fẹ́ ni mo bá gbogbo àwọn pípù yẹn bẹ̀ mo forúkọ bò wọn láṣìírí àwọn róòdù wà ń bẹ̀ àwọn onífújì wà ń bẹ̀ wọ́n ń dó wọn mo ní wáì ó ní nǹkan tóun bá ní pálásì nìyẹn pé bàbá ò lè ṣe dáadáa mọ́ pé wọ́n máa ń bá bàbá ṣe ni ìgbé torí ẹ̀ àwọn máa ń travel láti Ọ̀yọ́ lọ dókó lẹ́kọ̀ọ́ ibẹ̀ ní sórí yẹn ti jáde mo gba fóònù ẹ̀ like 3 days mi ò fún gbogbo àṣírí ayé yìí mo yóò fóònù ẹ̀ mo pa lórí ẹ̀
bó ṣe máa ń sẹ́ndì òbò fáwọn èèyàn tó ń sẹ́ndì gbogbo ẹ̀ là bá a lórí fóònù ẹ̀ ó ti yé yín ó yá mo rò pé ó yá I will change your life mo sọ fún mọ́mí ẹ̀ mo ní mọ́mí mo máa bá yín change your life ọmọ yín lóòótọ́ ó ti rìn àwa máa dá dúró ṣé ń gbọ́ ìfáǹsì mi eégún eléégún ni mo yọ síbìtì ẹja ni mo pè mo yọ síbìtì mo yọ bẹ́ẹ̀tì ààrẹ ran yọ ààrẹ jajẹ yes òsì ó yá mo gbé sílé lóòótọ́ wà lé ibi tí bá fi sí ló ń gbé ṣé ń gbọ́ mi ẹ̀yin fáǹsì mi bọ̀ ó láìkí polygamy ó lè báyé jẹ́ ó lè bọ̀rùn jẹ́ ó bá mi jẹ́ fún gbogbo àwọn ìyàwó mi òun ló kọ́kọ́ lọ gbé mi lọ fún Gistlover bóyá má ṣe ni. so you sabi talk how we take meet ìwọ ló mọ bá ṣe pàdé bó ṣe lè sọ ó yá jẹ́ ká sọ bá ṣe pàdé lifestyle olóṣòkà ló ń ṣe ukọ ní àgọ́ni ó yá jẹ́ ìgbé ẹ̀dẹ́ bẹ̀ ṣé kí n dá tí bá dárúkọ gbogbo àwọn tó wà ní list yẹn number 1 to 20 àwọn tó lọ ń kí ọba ní palace àwọn olórin tó lọ ń kọrin fún ọba ní palace ẹ̀yin bá sì mi mo fọlọ́run bá ṣe lẹ́rìí kí tó dúró ọmọ yìí mo search fóònù ẹ̀ ó náà fọ́ fún mi can you give me your phone let me know more about you mi nǹkan lè gorí ẹ bẹ́ẹ̀ ó náà fọ́ fún mi ó náà kè ìgbà tí mo gba fóònù ẹ̀ ni mo rí pé mo rí picture ẹ̀ pẹ̀lú Aláàfin létà Aláàfin Ọ̀yọ́ mo ní ìwọ ọmọ yìí ibo ló ti wá ó náà yọ ọba lòun mo náà yọ ọba bó ó ní late mo ní tó bá jẹ́ ọba yẹn ti kú ó yá ọba bá lórí ohun gbogbo after king na king bẹ́ẹ̀ sàn ọba lèmi náà mo lè bá lórí ẹ̀ bẹ́ẹ̀ lómi bá ṣerú ẹ̀ ó máa bá lọ bọ́ mo lè bá lórí ẹ̀ ọba lèmi náà yes I'm a king ọba ògo yes rógo lára mi ní ìyẹn ọ̀tọ̀ òun ni mo ṣe wò pé ó yá jẹ́ serious pẹ̀lú ẹ̀ mo ní sọ ti bímọ bọ́ba ó ní yes ó náà ti bímọ bọ́ba ó ní òun ò gba sálárì òun ò gba pension lọ́wọ́ ọba ó ní ọba ti lé òun dànù kọ́ba tó kú ó ṣàṣìṣe má ṣe lọ́dọ̀ ọba àná ó ní eyín mo ní ó yá ọmọ ìta ló wá bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ó náà òun ò gbẹ́ anybody mo ní kí ló dé tó yẹ pé àwọn ọmọ ọba ò lè gbẹ́sẹ̀ lé ẹ ó náà òun ò pé ó sì ń gbóhùn tiẹ̀ òun sá kúrò ní palace ni ó yá ìwọ bóyá wà mo gbẹ́sẹ̀ lé ẹ látẹnu ìní ìlọ látijọ́ tó ti dé aṣọ 3 ló mú wá mo sọ́dà láṣọ mo sọ́dà èèyàn jẹ́ǹgbẹ́ mo ń tọ́jú ọmọ ẹ̀ mo ń bọ́ba tó ọmọ alá. hello so na you sabi talk when me and you meet gbàtà pàdé bó láti pàdé báwo la ṣe pàdé húkọ̀pù kọ́ la fi pàdé ni ṣó yàwé ìyẹn ẹ̀wọ́ 2 years ni mo fi bọ́ ẹ mo họ ẹ bí wọ́n bá họ ẹja làwa máa ń dúró ẹja la máa ń jẹ o understand ìgbà tí mo wá rí ẹ bí ẹja ofojú jẹja ni àṣé egun ní ẹ yọ egun ní ẹ mo wá họ olóyún ṣe ló ń ṣẹ́ o rọ́mọ bí kò gbọ́ pa kò gbọ́ pó kò gbọ́ kò yẹ kó pa enterprises adẹ̀náwó adẹ̀nára kí ló ṣẹlẹ̀ bá a ṣe pàdé jẹ́ǹgbẹ́ débẹ̀ how we take meet did you remember my friend you come you dey disturb my friend say you wan meet me ni àbóyáwé wọ́n fi bí sọ ẹ̀hàn mi ni gbàtọ́ fi bí sọ ẹ̀hàn mi wọ́n ní pé mo dẹ̀ ní ó yá kó wá wọ́n náà ń bọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ you dey come with your friend mo dẹ̀ sanwó Uber gbà tó dé mo fi ẹ́ sí lọ́lọ́ ìwọ wà 1 room ọmọ dọ́ta tó mú wá náà wà 1 room mo pa dọ́ta ẹ ní yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń gbọ́ tó mọ̀ àbó ó mọ̀ ìgbà tó tún wá lẹ́lẹ́kejì mo tún pa dọ́ta ẹ mo pàwọ́ náà ló ní kí n dà mọ́yàwó tọ́ ń gbé kí n jẹ́ tó pa ẹ̀yìn fáǹsì mi mo wo fóònù ẹ̀ mo sáàṣì fóònù ẹ̀ kí n tó dó mo wá rí pé àṣé bí gbódà gbéyàwó ọba ní lákéyìí o ọba lèmi náà mo náà bá ba lórí ohun.